tó mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káàárọ̀ ẹ káàsán ọ̀dẹ̀ òdùbí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Wike ti sọ̀rọ̀ o Wike ti padà gbẹ́nu sí máìkì ó ní ẹ wò ó bàbá Ọbásanjọ́ pè mí lórí fóònù ó ní mínísítà wò ó ní rògbòdìyàn nípa ilẹ̀ ó lọ lọ́wọ́ ṣùgbọ́n màá yanjú ẹ̀. Wike sọ ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ Wike ìyẹn FCT minister Nelson Wike ó recounting a phone conversation tó ní pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìyẹn ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní mo kí bàbá yẹn torí bàbá yẹn ní ọpọlọ bí wọ́n ṣe ń yanjú nǹkan ní ọ̀nà àpọ́nlé àti ìrẹ̀lẹ̀ tí kò ní fa wàhálà ó ní tí kò kí ń fa wàhálà ó ní ọpọlọ ẹ̀ ó ní pàápàá jùlọ látàrí ohun tó ṣẹlẹ̀ tí ò sí pé bóyá abuse wà ń bẹ̀ abuse of office bóyá lọ́wọ́ agbára rárá. Ó wá sọ̀rọ̀ pé Ọbásanjọ́ ti pè ó pé ilẹ̀ kan to a land matter ní capital pé ìjà kan lọ lórí ilẹ̀ Ọbásanjọ́ wá pè ó wá ní mínísítà ó ní ṣùgbọ́n má wọ́rí o màá yanjú ẹ̀. Wike wá note pé yes bó ṣe jẹ́ kí ó máa lọ nìyẹn ní bàbá Ọbásanjọ́ lu ọpọlọ kò síjà kò sí wàhálà ó dẹ̀ sẹ́tù ẹ̀ débi pé kò ṣẹ̀ṣẹ̀ máa pe èèyàn kan kó wá dá sí kò ṣẹ̀ṣẹ̀ máa sọ pé àwọn kan ló máa dá sí ó fi hàn pé àwọn eléyìí ní ọpọlọ bó ṣe ń darí. Ó ní ìṣẹ́rí pẹ̀lú bó bílẹ̀ ṣe di ìdà tó ó ní bàbá Ọbásanjọ́ ò dààmú o dípò fẹ́ pe anybody kódà kò rán àwọn ọmọ ogun ẹ̀ rárá torí kò fẹ́ kó di yánpọnyánrin kò tún lo ọwọ́ ipò agbára o ó rọra sọ ní tùbí ìnùbí ó dẹ̀ gbé fóònù ó dẹ̀ parí gbogbo ẹ̀ ní ìrọwọ́rọsẹ̀. Ó ní ṣùgbọ́n kò ṣe bí tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí níbi tí Wike constructed with recent attack on officials carrying out their duty describing such behaviour as unacceptable and harmful to government. He condemned those who leverage connection with powerful institutions to undermine lawful. Ó ní kò dàbí tí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó jẹ́ pé ó di irọ́ tó ní ó di gbọ́mi sí omi ò tó. Ó wá ní ohun tó ṣẹlẹ̀ yìí ó ti di lójú gan wá jáà ni ẹ wo ẹ̀jẹ̀ àgbátẹ̀díṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ eléyìí sọ̀rọ̀ Ọmọ́táyọ̀ ó ní kí bàbá Ọbásanjọ́ tó lè pè ẹ́ ó túmọ̀ sí pé ó ṣe bí ọmọ ọ̀dọ̀ àgbà àti ọmọ Yorùbá rere tó níwó tó màṣà tó tún ní àpọ́nlé nítorí ìwọ́gán mọ̀ pé ó kéré ṣùgbọ́n Ọbásanjọ́ pè ẹ́ ó pe bàbá Tinubu tó wà ń bẹ̀ Tinubu will answer yes sir and do everything necessary so calling means nothing and that doesn't give right to misbehave. Ó ní èyí tí bàbá Ọbásanjọ́ fi pè ẹ́ ó pọ́n ẹ lé ni kò wá ṣe pé kò wá débẹ̀ kò máa ṣe bíi ẹranko lóbi bí tọ́ka mọ́. Bẹ́ẹ̀ ẹja gbé àtẹ̀jíṣẹ́ eléyìí ní that's the way of handling issues a big lesson to Wike. Ó ló yẹ kí bàbá Wike ó lè yẹ kẹ́ ẹ lọ́pọlọ kẹ́ ẹ kọ́gbọ́n lára nǹkan tí bí bàbá Ọbásanjọ́ ṣe kò ṣe bíi gọ̀rọ̀gọ̀rọ̀ tí ẹ̀yin jáde tẹ́ ẹ wá ń ṣe yìí. Bẹ́ẹ̀ lélẹ́yìí tún sọ̀rọ̀ ó ní why are you bent on collecting already allocated land to people and relocating it to another or to yourself? Kí ló tẹ̀ gba òye owó lórí ilẹ̀ tí ó ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fáwọn èèyàn ẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ gbà fún ara yín tàbí fẹ́ lòmíì? Do you think you will be there forever? By the time you will step down another will revoke it and you understand what is abuse of power. Ó ní ìgbà tó wọn náà bá wálẹ̀ tó lò gbà tán ẹlòmíì á wá fi ọwọ́ agbára yẹn á wá lò fún ọ náà ìwọ náà mọ nǹkan tó pè ní ọwọ́ agbára. Bẹ́ẹ̀ lè lè sọ ó ní you see ẹ wo nǹkan tí Wike try láti instead his plan was to forcefully invoke that land if not for military men on ground to stop his usual madness.
ó ní ó fẹ́ dọ́gbọ́n gbalẹ̀ yẹn ni Wike fẹ́ gbalẹ̀ yẹn ni tí ì bá ń ṣe àwọn ọmọ ológun tó dúró pa lórí rẹ̀ pé sẹ́ẹ̀ ìjẹ́ tá a jẹ́ tẹ̀tẹ̀ ẹ lè jẹ́ dágoro òdìṣòro ilẹ̀ ẹ ò ní rí gbà ó ní Wike fẹ́ gbà fún àǹfààní tí ara rẹ̀ yẹn. bẹ́ẹ̀ lélẹ́yìí sọ tí ẹ lè sọ̀rọ̀ having said that former head state yẹn bàbá Ọbásanjọ́ call over a land in dispute as you sharecropped price gold before downfall ó ní ìgbéraga ló ṣíwájú ìparun o kí wá lóde tí ìgbéraga wá gbàyè yìí èdè náà sọ̀rọ̀ ó ní ṣó gbọ́ o don't mind that fool talking about intimidation while he is a father of intimidation ó ní ẹ má dọ́dẹ̀ lóhùn tó sọ pé wọ́n fọ agbára múyàn láì mọ̀ pé ìwọ gọ́ọ̀dì o ìwọ ni rúsídà. ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ eléyìí bẹ́ẹ̀ lélẹ́yìí ní ìwà ìgbéraga ńlá rere yìí o lẹ́yìn ìgbà tí o ti sojú abẹ́kọ̀ọ́ tó ti da gbogbo ẹ̀rú ó yẹ ṣẹ̀wá rántí pé èèyàn kan ti pè é rí bẹ́ẹ̀ nìkan ní ọ̀gbẹ́ni Wike you talk too much wọ́n lẹ́jọ́ yìí pọ̀ wọ́n ní àròyé ò kájọ̀ bẹ́ẹ̀ wọ́n ní àròyé ò kájọ̀ bẹ́ẹ̀ lélẹ́yìí ní Wike we are behind you they can only rant but cannot do anything they are only jealous of you being of FCT minister bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn dúró ti Wike o ìpè wọ́n jowú ni o ìpè kí Wike máa ṣe bó ṣe wù lọ ìpè tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ìgbéraga yìí náà ni. ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ eléyìí tí ẹ sọ̀rọ̀ ó ní an amazing arrogant despot indeed after eating an immovable stone he was resorted to making a mockery of himself by gazing under a distant folktale ó ní ṣé ká sọ pé ó wá fẹ́rẹ̀ ṣe yẹ̀yẹ́ ní báyìí o bẹ́ẹ̀ lélẹ̀ ní ọ̀gbẹ́ni Wike wọ́n dẹ̀ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lélẹ̀ ní I don't see you telling Peter Obi you talk too much because his own talking rubbish ó ní Wike sọ rubbish ni o bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tẹ́lẹ̀ sọ eléyìí Wike máa tẹ̀síwájú nínú ìwà wèrè yìí ó ní bí bẹ́ẹ̀ kọ́ ó ló máa kọ̀dí nínú yan ní o ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí ọ̀dẹ̀ ni ẹ́. Have you ever observed decorum and useful peaceful means to resolve issues other than force? wọ́n ní ilé máa lo agídí àti gọ̀rọ̀gọ̀rọ̀ fi máa yanjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lélẹ́yìí na small boy go dey stop na small òun náà àwọn ọmọ kéékèèké ni wọ́n máa bójú yìí jẹ́ lẹ́yìn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ṣe bójú Wike jẹ́ tó wà rírì jù báyìí lọ o a máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣá tẹ́lẹ̀sẹ̀ yóò sì máa bẹ̀rẹ̀ o gbogbo ẹ̀ tó wá láòdìdé ó láòdìdé bá o ó dàbọ̀.